Wọ̀nyí ni ohun pàtàkì mẹ́wàá tó yẹ kó mọ̀ nípa ayẹyẹ Ojúde Ọba. Tìlù tìfọn làwọn ọmọ bíbí ìlú Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn fi máa ń ṣe ayẹyẹ Ojúde Ọba lọ́dọọdún. Aṣọ tó yáyì, ìmúra àwòmálè-lọ lóríṣiríṣi èèyàn sì máa ń rí níbẹ̀. Lára ohun tó ṣe pàtàkì láti mọ̀ nípa ayẹyẹ yìí ni pé ọjọ́ kẹta ọdún Iléyá ni wọ́n máa ń ṣe ayẹyẹ yìí lọ́dọọdún. Wọ́n máa ń ṣe ayẹyẹ yìí láti bu ọlá fún ọba wọn. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń péjọ síwájú ààfin Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú-Òde. Ó ti lé ní 100 ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ ayẹyẹ yìí. Ogunlọ́gọ̀ àwọn ọmọ ìlú náà káàkiri àgbáyé ni wọ́n sì máa ń lọ sí ilé lásìkò ayẹyẹ yìí. Onírúurú aṣọ ìgbàlódé, bàtà, ẹ̀ṣọ́ ọrùn àti ẹ̀ṣọ́ ọwọ́ tó jojú ní gbèsè ni wọ́n máa ń lò níbẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ìyapa ẹlẹ́sìnjẹ̀sìn níbẹ̀. Ohun kan ṣoṣo tó ṣe pàtàkì sí wọn ni àlàáfíà àti àdúrà fún ìlú wọn. Ètò ọrọ̀ ajé ìlú Ìjẹ̀bú-Òde máa ń gbẹnu sókè lásìkò ayẹyẹ yìí. Àwùjalẹ̀ àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti iléeṣẹ́ ńláńlá ni wọ́n máa ń ṣe onígbọ̀wọ́ ayẹyẹ náà.